This isn't funny at all. It be like say, mo la la. Ẹ jọ̀wọ́ o, ẹ wá jí mi o. What is happening here? I don't know. Come and wake me, wake me, wake me, wake me, mo fẹ́ jí o. Suspect. I don't know, it's the suspect. Gangan mo fẹ́ o. Suspect. What is happening here? I want to know. Ṣé mi ni àbí wá àbí gbogbo wa ni o? Suspect. Kò yé mi mọ́ o, ohun tó ń ṣẹlẹ̀. I don't even know how to explain it. Ṣùgbọ́n ó yé wọ Ọlọ́run o. Níbi tó gbà wá mi ò mọ̀ o. Níbi tó máa parí sí mi ò mọ̀. But I need someone to wake me up. Yeah, wake me up. I need to wake up and know what is happening here. Suspect. I don't know, it's the suspect. Gangan mo fẹ́ o. Suspect. What is happening here? I want to know. Ṣé mi ni àbí wá àbí gbogbo wa ni o? Suspect. Sometimes kò dáa kínú ènìyàn kò díjú. Ó lè mú ẹ ṣìnà nínú ohun tó bá ń ṣe. Just give it to the Lord. Kò dẹ̀ ní olùmọ̀ràn tó dáa. By that you will get that I can say. This is still surprising and I'm yet to wake up. Suspect. I don't know, it's the suspect. Gangan mo fẹ́ o. Suspect. What is happening here? I want to know. Ṣé mi ni àbí wá àbí gbogbo wa ni o? Suspect. It isn't funny. I'm telling you, it isn't funny. Like, are you telling me he's gone now? No, I don't wanna believe. Cause kò tiẹ̀ dá ìbànújẹ́ ayérayé ni o. Níbo lẹ fẹ́ kó bí kó fojú sí now? I don't know. Níbo lẹ fẹ́ kó fojú sí o? Suspect. I don't know, it's the suspect. Gangan mo fẹ́ o. Suspect. It's happening here. Ìyá ti ṣe tán àti lọ. Ẹ máa jáwé sóbì. Àbí o. Dáàdì. Àwa ti lọ. Ẹ ṣáà ṣe jẹ́jẹ́ náà. Ẹ máa dé pàtí. Ẹ máa wá ọmọ kan. Tóun náà máa jọ máa káàkiri. Wọ́n ní bí ìwọ ọmọ kan máa lè wà. Ṣé mọ́mí ló ń wọ́n yàwó mi? Ó mọ̀ ẹ́ pé ìgbára lèèyàn máa ń búra. Kò sí ẹ̀dá kan tó máa bú Ṣàngó lẹ́rùn. At your age, even kó má ti ẹ̀dá kó tí wọlé àdúgbò àti lọ tọrọ ní ṣùgbọ́n kan yẹ kó ti lẹ́nìkan. Nígbà tó bá lẹ́sìn, òkè ṣé ó di ní another 3 years. Ìfẹ́ mú ẹni tó fẹ́ pàdé tó fẹ́ máa lóye ẹ̀sẹ̀ tó ń study ìgbésẹ̀ fẹ́ mọ bóyá jẹ́ bá ṣe ń wọ́n ọjọ́ ló fẹ́ ṣe dẹ̀. Ṣé tó dáa o? Daddy, very soon. Màá mú ìyàwó wọlé. Sọ̀nà náà ṣe ní. It's all right. Okay, take care. Ẹ má gbà ọ́. Ọmọ yìí ó ti fẹ́ padà sí skul. Ó yẹ kó ti padà pẹ̀lú ọ̀nà ọmọ. Ojú ti tọwọ́ ti. Owó náà. Ṣé mi? Tó ṣe ń sọ̀rọ̀ báyìí, irú ìbéèrè wo ni yẹn? Tí mo níṣẹ́ lọ́wọ́ mi. Mo ò níṣẹ́ lọ́wọ́ mi ìlówó ìwọ náà lówó ẹ̀ ọ́. Ọlọ́run túbọ̀ máa bá mi bùkún ẹ̀. Àpò ẹ̀ ò ní gbẹ. Ẹ wo, kì í ṣe pé sísá mi ò tún fún mi lówó, wọ́n ti fún mi lówó lánàá.
Mo owó tán fún mi kò lè tó mi. Ó fún wọn lówó lánàá owó sọ fẹ́ mi. Kí ni mo fẹ́ sọ? Mo máa sọ̀rọ̀ ẹ̀ gbọ́. Mo ti rò pé bóyá mo bá yín sọ̀rọ̀ pé máa fún mi lówó lẹ́yìn because mo mọ̀ pé ẹ ṣì máa gbàjọ very soon. Ó purọ́ pé máa gbàjọ ẹ̀ òkú àmọ́ mi ò gbàjọ gbà wọ́n. Kí ló dé? Bí mi bá ti mọ̀ jẹ́jẹ́ tèmi ebi máa ti gbàjọ yẹn kó tó di kó dàrú. Ṣé ẹ wá rí pé òótọ́ ọ̀rọ̀ lọmọ tó kọrin yẹn sọ? Ó lẹ́ni àjọ òtó ojú ẹ̀ dàrú ló ń kájọ àkọ́gbẹ̀yìn òru. Ẹ wo grandma ọ̀rọ̀ orin kọ́ ló wà nílé yìí. Aláàmú nídòwó ó yẹ kí n ti resume. Ṣé gbà táwọn méjì mi bá bẹ̀rẹ̀ sí ní randa ò ṣé kí mi máa rojọ́ ni kí mi máa kọrin fún wọn ni àbí kí. Ṣé ọ̀dájú ọmọ nìbọ̀ fẹ́ yà rẹ̀? Àbí kòkó nìyẹn ni? Tó máa lóòrùn òòrùn gbogbo ohun tó ń lọ tí ò bá jọ pé lọ pé Ọlọ́run àtọ́pẹ́ lọ pé àǹtí ẹ̀ kí làbá ti máa ṣe. Grandma ìwé má dàlú. Òun náà kàn yọ̀ sí i lọ́rùn. Ẹ jẹ́ bí mi wọ́wọ́ ọkọ sí pẹ̀lú ìtẹ̀sọ̀ ìfún wà á má díje lé tí mo fún ẹ ni. Lára gbọ́rọ̀ bí ara sínéèkì bí ó ti rí ayé àbí ọmọ òkú ọmọ yẹn. Ó ń yọ̀ sí wa lọ́rùn yìí. Ẹ jẹ́ lọ bá sọ̀rọ̀. Ó ní wá ayé tì. Yes ma. Ẹ jẹ́ kí sẹ́kùtì kí ẹnu ara ẹ̀ ṣàlàyé pé ọtí ó bá wà láti rí títí. Mọ́mí, ó máa náà lè àti ìsọ̀bì àwọn tètè bá pè wọ́n. Kí ló dé? Kí ni problem? Ọlọ́run mélòó ìṣèkọ̀rọ̀ rẹ̀. Ó lóun lè àtẹ́yìn sí ọ̀gá ní. Ṣé kò mọ̀ yìí pé ọmọ mi ni? Tàbí kí ni problem ẹ̀? At least company ọmọ yìí pé company yìí o, èmi mo ní company. Ọmọ mi ló dẹ̀ ń rànú ẹ̀. Èmi àti ọmọ mi the same signatory ló wà ń bẹ̀. Kí ló ń ṣe controller general báyìí tó ń ṣe báyìí náà? Ìdígbò ìtẹ̀sí sọ̀rọ̀ yìí, ó fẹ́ jọ bíi pé ẹ mọ reason why ti controller fi burú àti wọ́n wọ̀nyí àbí. Anyway, my dear, ọ̀rọ̀ ẹ̀ ó ti yé mi, mo mọ̀ nǹkan tó ń ṣe. Kí ló ń ṣe? Owó tó fẹ́ gbà yẹn tí mi ì fún ní last time òun ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ yẹn, mi ì dẹ̀ ní fún ní owó yẹn. Ẹ̀yin náà gbọ́n kò tẹ̀ ẹ̀ sọ. Ẹ fún lówó yẹn náà. Ṣé kò kọ́ àwọn tá à ń bá di? Ẹ ṣe wọn pé èèyàn ńlá ni wọ́n, alágbára dẹ̀ ni wọ́n. Tí wọ́n bá ti dé sí tó nípa àwọn nídìí ọjà wọn, tí a bá rí ọjà láti provide for, ẹ fún wọn lówó tó nídìí náà, ẹ fún wọn lówó wọn. Ti fún wọn, mi ì mọ nǹkan tó tún ṣe, má bínú ọkọ mi, àtúnṣe máa wà. Ìwọ máa lọ́n tiẹ̀. Ọkọ mi, má bínú, ó wá báyìí ni, má bínú, àtúnṣe máa wà lọ́gbọ́n. Tó bá pẹ́ ti fún wọn ní owó tí wọ́n béèrè, ṣé wọn tó gbogbo wọn tó ń ṣẹlẹ̀ yóò ní máa ṣẹlẹ̀? Ẹ dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí mo sọ lẹ́ǹkan yẹn, alágbára làwọn tá à ń bá di, wọ́n dẹ̀ ti fún àwọn lówó, tí wọ́n bá dé sí pé àwọn fẹ́ gbọjà wọn. Ẹ mọ̀ pé kò sí nǹkan tí mo fẹ́ sọ. Mo ní mo máa ṣàtúnṣe. Ẹ tètè ṣàtúnṣe ni o. Mo máa ṣe. Ẹ ṣàtúnṣe o. Má bínú, ọkọ mi, ṣó ti wá ń bínú nìyẹn? Ẹ wo mo ṣe nǹkan lókè sí. Fọlá mi, Fọlá, o ti ń bínú nìyẹn. Very funny. Oh my God. Ẹ tẹ̀ mọ́ tó ṣe. Ọkùnrin wọn fọ́ mi gan ṣá. No. Ṣé wọ́n fi ìpè nípa àtijọ́ bẹ̀rẹ̀? Àgọ́ nìyẹn o. Àbí àlọ́pọ̀ lórí àwọn nǹkan tá à ń ṣe. I don't understand. Wọ́n má dá wọn lóhùn. Ṣé bó ṣe máa ń pè wọ́n lọ́kùnrin yẹn tó máa ń sọ pé ọkọ ló lówó orí aya obìnrin ní láti wà submissive fọkùnrin ó máa ń get into their head. So kò jẹ́ kó mọ̀ nǹkan tó ń ṣe mọ́. Àbí orí sọ mo sọ pé lè fi sọ̀rọ̀ dáa. Mo fi pé tí ọkùnrin wa bá ti ní ọkùnrin relationship, you should hold on to it. Then all other guys should be by the way, for real. Ó kàn dàbí bọ̀bọ̀ tó ń bá mi sọ̀rọ̀ yìí Fọlárọ̀gbà. Mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ tó bá máa rántí. Bọ̀bọ̀ yìí ask me out. Ó wá expect tó bá tẹ̀ sí ń bá mi sọ̀rọ̀ tó send messages. Ó wọ́n expect pé kí n sáré jump at him. Mo wá ń wò pé ṣé bọ́kùnrin ṣe máa ask èèyàn out nìyẹn ni these days. Tó bá ti sọ pé mo fẹ́ fẹ́ o kí ìwọ náà sọ pé ó yá o wá fẹ́ mi o. Is it that easy? Ìyẹn lèmi ò ní sọ́kọ̀. Ṣé mo pé ayé tá a wọ̀ yìí àwọn obìnrin àkójọ obìnrin lọ
tọkùnrin bá ti approach mi kíyàn dẹ̀ like ẹ̀ mi ò believe bóyá kíyàn wait time kíyàn nǹkan tíyàn máa jẹ́ kó ṣe máa fi ronú so mo believe pé kó sọ pé yes there's no big deal in that yàn mi kò cheap. mo like ẹ̀ but mi lè jump síbẹ̀. Oh, sweetheart. Sweetheart, it's your choice, it's your life. Whatever you want to do, go for it. Mama dá wọn lóhùn tí wọ́n wà lára wọn. Thank you. It be like say, mo la la, ẹ jọ̀wọ́. Báwo ni dé? Kí ni nǹkan tí mo ṣe fún ẹ? Kò ṣe anything fún mi. Kí ló wá di tó jẹ́ pé àtijọ́ tí mo ti ń disturb ẹ? Wá máa rò, I will think about it. I will think about it. Ó ló sọ fún mi látijọ́. Mo máa fún ẹ one time. Sí wàhálà. O kò síbi tí mo ń kán jùlọ. I will definitely wait for you. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti miss ẹ, so mo fẹ́ kó yọjú sí mi lọ́fíìsì. Okay. Máa get back sí ẹ ṣùgbọ́n. Okay. Alright, bye. Being your baby. Alright, take care, right? This isn't funny at all. It be like say, oh la la. I'm going down by. I'll tell you down. Emily, of course. I know we are 5 and 6. And you want me down here. Funny. Kenny. Èmi ẹ jẹ́ kí orúkẹ tó sọ̀rọ̀. No, mo bẹ̀rẹ̀ question kí ẹ kí orúkẹ tó sọ̀rọ̀. Okay, ìwọ dúdú. Ẹ̀yin náà fi dé ẹni bí. Ẹ̀yin méjì ọ̀fẹ́ kóra yín lọ síbẹ̀ yìí. Ẹ̀mú tẹ bá débẹ̀ wọ́n tètè recognize yín. Tẹ bá kọ́ wọlé kó tó rí yín wọ́n máa pẹ́ àwọn olóńgbò yẹn òun olóńgbò tó bá mú èmi ìdání. Bí tẹ bá ṣe ń gbẹ́sẹ̀ wọ ní compound yìí báyìí. Mo mọ̀ pé àwọn bí ìbò ló yọ yìí. Ọmọbìnrin rẹ̀ apart from that, òkú tá a bá débẹ̀ gbòòrò ọ̀rẹ́ bọ́ yẹn mo lè méjì nǹkan láwọn àrùn ọ̀rẹ́ àdáwọn family ẹ̀ understand nǹkan tí mi sọ jẹ́ kó yé ẹ̀ náà. Sweetheart, èmi ò ṣe tó yẹn. I just want to go with you as your friend. You know I'm always supportive. Lọ́lọ́ pa eléèkẹ́ fẹ́ support wọ́n bá wọn. Èmi ò wá connection with you. Story yìí ò wọ́n. How you guys doing? Èèyàn tí máa mú dání gangan ni. Yes, òun ló máa bá wa parí ìjà. Má wọrí o máa tó yí e. O ṣàrántí rọ̀gbà. Rọ̀gbà tó sọ̀rọ̀ ẹ̀ torí tó lọ meet ìgbọ́n yẹn. Mo fẹ́ lọ rí lọ́la, mo wá wọn pé ta ni máa mú dání bọ̀ ṣó rọ̀ ọ̀hún. Mi lè mú dání ojú ẹ̀ bẹ́ẹ̀. Ìwọ náà bíbí gẹ̀ ọmọ pé mo lọ́ọ̀bẹ. Wá rẹ̀ ò balẹ̀. Ìwádìí níbẹ̀ kan tí kò máa sọ kàtàkàtà nǹkan táà ní kò sọ kó lọ máa sọ. Mo ṣe rò tó ó wà flashy o but ibi tí n bá fi sí ló máa ń dúró sí òun wà reserved. Mo dẹ̀ trust ẹ̀ kò lè lọ gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́ bọ ìwọ ẹ̀rọ ń bà mí. Ní àgbọ̀pọ̀ ẹgbà mí eléyìí gẹ̀ kò sí wàhálà. Kò lè jọ́gà èmi ní nǹkan tí mo fẹ́ ṣe. Kí ló tún fẹ́ ṣe? Òun yé l'appointment. Tí màá bá lọ lọ́la on one agreement anything tó bá fún ẹ tó bá fún ẹ ní thanks for coming I mean you understand adomase ẹ kò ṣe pé eléyìí tó máa sọ fún mi pé kíníkan mo ti ní nǹkan tí mo fẹ́ fi ṣe bí irú nǹkan tó ṣe lọ́jọ́ sí mi ní gbà yẹn. Ogun ṣáà ní tiẹ̀ má worry 90-10. 90-10. Ó yẹ kí n jókòó condition tẹ gbé ara Kí n jókòó. ó wà pa bàjẹ́ báyìí. 90-10 kọ́ 90-10. Àwọn tá a fẹ́ Ọ̀nà ló dá gbogbo ẹ̀. wọ́n ló mọ̀ lọ́mọ Ìjọba ìjọba ìdárù rẹ̀. tí wọ́n lọ. 50-50 ni. Ẹ wẹ́ báyìí. 50-50 ni. Irọ́ èdè kò ṣe ń di owó. Ẹ máa rí ní èdè máa. It be like say, mo la la, ẹ jọ̀wọ́ o, ẹ wá jí mi o. What is happening here? I don't know. Come on, wake me, mo fẹ́ jí o. Fún ẹgbẹ́ mi láìpẹ́ bọ́ mi ìmọ̀ náà ṣé máa dé tẹ̀yọ̀ sí mi. Mo ń try láti take time. Ọkọ̀kùnrin kan. Fine gan. Fine. Hi.
Hello, how are you? Yeah, that's my friend, Toke Lorube. Okay. Oh, nice to meet you. Oh, nice to meet you. Nice to meet you. You can sit down. Have a seat. Thank you. How is she secretary mi ò sábẹ̀? No, I want something. Oh, need anything? Fẹ́ mú kankan, fẹ́ jẹ kankan. Kí ló gbogbo ẹ náà? Wow, Toke Maki, wow. Ọ̀rẹ́ máa ń fi ẹni tí ẹ. What a nice name. Ọmọ olúwo ni o. Èkó bì. Wow. Ó ti ẹjọ́ àwọn Èkó yẹn náà. You're looking so beautiful. And you have a lovely name. I love that name. And in fact, tó bá ti ẹ̀bí mọ́gàn, I like láti sọ ní Toke. Orúkọ ẹ̀ simple. Anyway, my name is Folarogba Okedola. Nice meeting you. You're welcome. Thank you. Má bínú. She was a little busy and I got for me in a few minutes. I'm joining Ipada. I'm sorry, people need a restroom. Oh, you want to use the restroom? You can. That's it there. You know what? My brother at Lily. Why don't you know office me? You can just go straight. Yes, I'm coming. Yeah. All right. Fi ṣe lẹ́nu. Ṣé mo rí pé rẹ̀ fine wọ̀? Ọmọ yẹn ti sweet ju. She's so beautiful. Ó ti wà lọ ní height. You don't care. Ọmọ yẹn ga ó ti wá. Ifọ̀ àwọn ọmọ ti máa ń fẹ́ nìyẹn. Iye òru pọ̀. Owó náà rí ni. Ọmọ kan tó sọ. Ó ṣe lọ yẹn. Ó pọ̀ sí mi kó máa mọ ọ̀rọ̀ kílẹ̀ tó wà bẹ́ẹ̀. Jẹ́ kí mi tètè lọ pé kò yẹ. Jẹ́ kí mi lọ assist ẹ̀ sí ọmọ yẹn ṣùgbọ́n. Mo kàn fẹ́ dé ọ̀dọ̀ mọ́mì mi ẹ lọ kí wọn kọ́ sí ti fẹ́ ṣe ní tìrẹ wọn. Ok, mama rọ. Má worry, I'll think about it. Màá wà nǹkan ṣe sí. Òun náà wà ń bíbá. Ṣé kí n gbé fóònù fún yín? Okay. No problem. No, ma worry. I'll find something to do to that. Alright. We'll take care. Yeah, bye. Báwo? Okay. Ọ̀rẹ́ ẹ̀ máa ní rọ̀gbà. These days mo kàn notice pé ó ṣáà ń pè mí pé òun fẹ́ mi tẹ̀ nǹkan tó fẹ́ rí mi. Rọ̀gbà, the same rọ̀gbà. Yeah, now I'm French. Mo ló ṣe pé ẹ̀kọ́. So mo lọ sọ́kìsì lọ́jọ́. Oh my God. Rọ̀gbà tèmi ti pè láàárọ̀ etí nọ́mbà ẹ̀ wà switched off. Really? No, in fact, mo send message sí wọn kò dẹ̀ tí reply. Ó lè busy àmì. Kí ni wọ́n fi? Ó lè busy. Kí ló wá sọ? Ó ní kí n máa kí ẹ. Okay. No problem. So, kí ni àwọn agency náà? Ebi ń pa mí. Ṣé wàá jẹ noodles? Ṣàtàwọn. Ó jẹ́ bọ́ sí kíjì kò lọ sí. Zero mother tó ló máa sọ́njẹ fẹ́ lójoojúmọ́. Kí ni big deal tó bá ṣe noodles fún mi? Lójoojúmọ́. Tó ṣàmọ̀ bí mo máa ń like ẹ̀. Lójoojúmọ́ ni àti láti. Bọ́ sí kitchen àti. Má wọlé. Fóònù ọwọ́ ẹ̀ máa. This isn't funny at all. Ilé tó kàn owó tó dẹ̀ smile yìí. Does this mean you don't like me? Fọlá, báwo ló ṣe máa rò pé mi ò láìkẹ́? Ó rẹwà lọ́kùnrin náà. And aside that, mo like orúkọ ẹ̀gọ́ Fọlárọ̀gbà Ọ̀tẹ̀dọ̀lá.
gbogbo àwọn ọ̀tẹ̀dẹ̀ láti mọ̀ dẹ̀ mọ̀ lélẹ́yìn kò sólóṣèlú gbogbo la máa ń rí tí wọ́n tọ́jú ìyàwó mi. So wouldn't I like to be with somebody like you? Definitely. Gbogbo ala máa ń tọ́jú obìnrin. And apart from that name, tó ń tẹnu mọ́ mo fẹ́ kó mọ̀ pé èmi personally gbọ̀ngbọ̀ngbọ̀ I am in love with you. Yeah, thank you so much. And mo lè ṣe tán láti tọ́jú ẹ. Are you joking? Ṣé bí èèyàn ṣe máa ń lọ́ọ̀bù obìnrin ni ọkùnrin ti bẹ̀rẹ̀? Ṣé bí ìfẹ́ ṣe máa ń wá nìyẹn? Yeah, it's possible. Mo fẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́. And jẹ́ kí n kàn prove it fún wa ìdájọ́. Hello! Mọ́mí. Fọlá ni ẹ ṣe ní tí ilé ìṣọ́ official meeting. Ẹ̀rọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa dìde. Ṣé ẹ ra staff òun náà? No, kò kì í ṣe staff ọ̀rẹ́ mi ni. Okay. Pẹ̀lẹ́ kí lórúkọ tiẹ̀? Tókẹ́ Mákinwá ni. Tókẹ́ Mákinwá. Anyway, you are welcome. Thank you. Fọlámi. Anyway, official meeting ní ìkùnrin jẹ́ bí ìkan. Wàá mú wá bá mi nílé kó wá bá mi ṣe official meeting. Really? Ẹ ṣe gan-an. So ijó ò ní ká wọn wá. It's like one thing. Okay. Alright, ẹ ṣe gan-an. Mo ní kí n sọ fún ẹni pé mo ti fẹ́ máa lọ. Take care. Bye, my dear. Ó dáa. She's very funny. You know? What's it like? Vale. Anyway, so we just go out for lunch? Yeah. Okay, with that. Yàrá gbọ̀rọ̀ dùn ní abẹ́ni tó kàn gangan. Àbáwọn ọ̀rẹ́ tó fẹ́ ṣe ń bẹ́. Àbíta ní gangan abẹ́ni tó fẹ́ gbàṣẹ. Àbíyá àbúrò ní àbíta ní gangan we don't know. Ọlọ́run nìkan ló yé o. Èyí ga èyí kọjá. Ìyàwó tí ọmọ yín mú wálé nílé Tókẹ́ lórúkọ ẹ̀. In fact, ti mẹ́tẹ̀ ọmọ dáadáa dẹ̀ ni. Nípa tí ẹ̀yin obìnrin tẹ́ bá ti like ẹ fẹ́ mọ ọkàn méjì ó fẹ́ tẹ̀lé ìdáre. Yàtọ̀ ẹ̀ náà bí níbi tí ó ti dà. Inú ilé ìtura náà ní ilé rẹ̀. Bẹ́ẹ̀ni. Èmi mọ ilé ìwà àwọn ọkùnrin tó dáná ló ti máa ń yàwó náà mọ̀ kó tó dáná sí náà. Ìdílé gbàgbà fún business pé lágbára náà ilé ayé náà máa ti sọ náà. Màmá ní Tókẹ́ ló ń jẹ́ orí Tókẹ́ ní àbí Adé Tókẹ́ ọ̀rọ̀ ìjẹba. Ọlá Tókẹ́ ní sá. Ọlá Tókẹ́ ìlú òun. Ọmọ ìsàlẹ̀ Èkó ni mí sá. Ìsàlẹ̀ Èkó ìlú ló dárúkọ yẹn. Wá bá wa ṣọ̀rẹ́ ni àbí wá fẹ́ wa? Dádì bí wọ́n á fẹ́ yín sá. Èmi ni mo fẹ́ kí ṣòwò. So gbogbo tó kó lè ṣe fún ẹ. Gbà ẹ́ kó lólùbáwí. Abẹ́rẹ́ lókun dì. Máa fàjà mi lọ́wọ́ kan. Yeah, no prepare àwọn àti wọn yá ẹ ṣe pẹ̀lú àwọn. Oh, need that stress when you follow that shit for correct. Ṣé wà ókè àtúmọ̀ àti ẹ̀kọ́ tó lọ. Wọ́n ṣe mo drink ẹ̀ lọ́wọ́. Dádì jẹ́ kí n join ìlọ́kọ̀. God bless. It isn't funny. I'm telling you, it isn't funny. Like, are you telling me he's gone now? No, I don't wanna believe. Cause kò tiẹ̀ dá ìbànújẹ́ ayérayé ni o. Níbo lẹ fẹ́ kó bí kó fojú sí i? I don't know. Níbo lẹ fẹ́ kó fojú sí o? Ẹ dẹ̀ fi mí lẹ̀ síbẹ̀ yẹn, èmi nìkan dá jókòó sí báńbẹ̀ yẹn, ẹ wá ń fi mí tó jọ́ǹbì báyìí. Òkú ní bínú mi. Kò ní kémi àti ẹ̀ sáré wá síta ká wá sọ àwọn ọ̀rọ̀ kan ni. Bẹ́ẹ̀ ló wá important òní tẹ́ lè fi sí later. Má bínú, ṣé o ti ń bínú mi? Babes, ó mọ̀ kó tó ṣẹlẹ̀. Má dá lóhùn irọ́ ló ń pa fún ẹ. Irọ́ ló ń pa.
Kí ló ṣẹlẹ̀? Ó mọ̀ pé mo máa ń sọ fẹ́ pé Rọ̀gbà pè mí. Rọ̀gbà ń pè ẹ́. Ó máa ń pè mí, ó máa ń disturb mi, mo dẹ̀ lọ rí lọ́fíìsì. O lọ rí Rọ̀gbà lọ́fíìsì? Yes, no. Ìwọ lọ rí Rọ̀gbà lọ́fíìsì, o ò dẹ̀ sọ fún mi kó tó lọ. Rọ̀gbà náà ò lè pè mí lórí fóònù kó sọ pé ìwọ wá rọ̀ òun. Why tẹ́ fi ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn náà? And actually we have started dating. And ó ti introduce jẹ́ kí n sọ ṣé kí n máa parọ́ ni. A ti ń date jàre, ó dẹ̀ ti introduce mi sáwọn parents ẹ̀ ló lọ sílé wọn. So ó ti introduce mi sáwọn parents. Wọ́n date now, ṣùgbọ́n ask her out ni. Ó dẹ̀ lóhun ò tí ì gbà pé òun lò. Ṣé big deal wà bẹ́ẹ̀ ni? No. Nǹkan tó ń try láti sọ báyìí ni pé Rọ̀gbà ask her out. Títí tó fi ask her out, tó fi gbà fún, tó fi mú ẹ lọ lé lọ́wọ́ àwọn parents ẹ̀. Everything happened and you could not tell me. Ṣé màmá gba permission lọ́wọ́ ẹ̀ fún ẹni tí màá date bí? Kò dé ṣe boyfriend ẹ, ó wá scare out, ó ní wàá máa ro. Ó dé ask me out, èmi dẹ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀. It's okay! Ṣé o ń gbọ́ nǹkan tó ń sọ? Wait! Let me tell you. What's the big deal? Shut up! Finn! Èèyàn tó tẹ̀, o sọ pé o fẹ́ máa ro. Èmi dẹ̀ gbà fún. Bẹ́ẹ̀ni big deal, ṣé mo ti ṣe wọ́n tó round mi? Ẹ ìjà rárá. Ṣé torí ọ̀rọ̀ ọkùnrin ni ṣé wọ́n kárí jọ kiri tẹ́ ń ṣe báyìí? Tẹ́ ń ṣe bẹ́yẹn tó fọ ṣẹ̀, kí ló lè tó bẹ́ẹ̀? Ó ti ṣe tiẹ̀ nìyẹn, ẹ jẹ́ máa move on. Bẹ́ẹ̀ ṣe yìí kò make sense o, kò encourage mi rárá. You of all people, tani kí n gá yẹn náà? Ṣorí dára sí. O lè understand. How do you mean? Ṣorí bọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yẹn. Mo like ẹ. Kó ṣe pé mi fine mi tí gbà fún ọ, but mo like ẹ. Mo kàn ní sùúrù ni pé kí n meet ẹ náà, kí n tó sọ yes fún. Imagine day one tí mo ti mọ́rẹ̀ẹ́ mi lọ, ọjọ́ gangan tí mo fẹ́ lọ meet ẹ, bóyá mi mọ reason kan tí mo fi mú Tókẹ́ dání. Mi mọ bó ṣe gba nọ́mbà ara wọn lọ́jọ́ yẹn. All of a sudden wọ́n ti bẹ̀rẹ̀ sí ń date ara wọn. Imagine. Ṣé ó kàn jẹ́ bẹ́ẹ̀ ni àbí ó tẹpa síbẹ̀ as in wọ́n date ara wọn? Mo ní wọ́n date bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n sì wà together. So kò bẹ́yìn sọ̀rọ̀ mọ́? Wọ́n tún máa ń flaunt ara wọn gan to my face, wọn kẹ́ ń pa mi. Yes. Ẹ jẹ́ wọn picture, ṣe ní picture. He's a cute guy. Just like that. I'm telling you, I don't mean mo bọ́n ṣe máa and mo dey trust tó kẹ́jú gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹranko làwọn ọkùnrin, ọ̀rọ̀ tó kẹ́kọ̀ọ́ leléyìí, ẹ fi picture ẹ̀kọ́ tẹ̀ kọ́kọ́ fi ṣé bẹ́ẹ̀ náà ló fáìn tó lẹ́gbẹ̀ẹ́. Mo gba lórúkọ ẹ̀, mo gba Ọ̀tẹ́dọ́lá. Yes. Pé kí n tún fi mí wọ̀n ẹ́. Tún wọ̀. Ṣé o rí family? Ó tiẹ̀ lè mọ̀ because àwọn parents ẹ̀ ń lówó gan. No, ó kàn look family. Wọ́n tó dẹ̀ ti lọ náà nìyẹn, ẹ máa move on ni. Ó ti ká ẹni tiẹ̀ lómi màá kó máa tẹ́rọ̀ gbìn. Mo ò láì mọ irun yín tẹ̀ ń ṣe báyìí. I'm so disappointed pé èèyàn máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. And even Tókẹ́ tí mo rò bí ọ̀rẹ́ mi ni. You should even be happy. How can she be so mean? You should be happy because ká nípa ti fẹ́ra yín sílẹ̀ ńkọ́. Tó lọ ṣe èèyàn tó ṣe rí yẹn pẹ̀lú ọ̀rẹ́ yín, ó lè ṣe pẹ̀lú any family member, ó lè kí mi gan mọ́lẹ̀, ó lè kí anybody family mọ́lẹ̀. Of course. Bẹ́ẹ̀ kí n máa dúpẹ́ ni now. I don't like seeing you this way, please. Ṣé fi pé mo ti réyàn gidi pé abẹ́ni tó kàn gangan àbáwọn ọ̀rẹ́ tó fẹ́ ṣe mẹ́ àbí ta ni gangan abẹ́ni tó fẹ́ gbàṣẹ́ àbí àbúrò ni àbí ta ni gangan we don't know Ọlọ́run nìkan ló yé o èyí ga èyí kọjá ìmọ̀ I don't know wake me up. This is bad, this is deep, this is. Ilé ìṣojú ni pé kò sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀? Àbáwò. Láìtú lórí láti lọ gbé owó àkáǹtì mi. Nítorí mo ti máa ń fún ẹ ní ATM mi kó ló máa bá mi yọ owó wá. O wá fi pé ọkọ̀ lè lọ nígbà tó bá ń rún ẹ̀. Wà á lọ mú ATM níbi ìyàwó mi.
wọ́n á lọ yọ adúrú 300,000 naira sórí pápá yẹn. Ẹ̀gbọ́n mi ṣé ni mo kàn ní kíkọ sí ẹ̀yọ̀ sí yín lọ́rùn ṣé ni mo ti ń yọ owó ń bẹ̀ ni láti gbogbo owó tó wà lákàǹtì yín mo yọ 150 lánàá mo dẹ̀ tún yọ náà lẹ́yìn ṣé ìyẹn wá torí ẹ̀ máa pariwo mọ́ mi bẹ́ẹ̀ yẹn. so ìkan tó ń bá mi sọ sí ni pé 300,000 kì í ṣòwò. it's no money. mo kú ikú dé. o sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orí ẹ̀ ta ó bá mi ṣiṣẹ́ wọ́n yìí ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe kí lè ṣe ni kì í ṣiṣẹ́ tó yẹ wọ́n tí mo yọ nínú àkáǹtì lẹ́sìn torí ẹ̀ máa nà mí ṣé àdúrà tí lẹ́yìn fún yín kò tí ì tòun àbí mi ń pẹ̀lú àwọn ayé mi tó ń pè jáde tó yẹ lẹ́sìn wọ́n ṣe yamayama ẹ̀wọ̀ ẹgbẹ́ sùn tọ̀rọ̀ fún yín ọlọ́run ìgbàgbọ́ náà wọ́n tó bá dúró fún mi ẹ̀wọ̀n apá ìtì mi tó kọ̀ yẹn ẹgbẹ́ ìtì rẹ̀ ẹgbẹ́ ìtì kan tí màá fojú yín. ṣé o fẹ́ pa mi. èmi ò mọ ṣé wọ́n nílẹ̀ náà mi ṣé wọ́n nílẹ̀ náà. pa mi ń gbà yàrá kí ló fi. ó lè gbé bọ́ọ̀ pa mi ń gbà yàrá ló fi jẹ́ ìṣí ó sì ti burú jù ìka burúkú mi gbá ìtì mi àgbàdo. Can you imagine? Ṣé o fẹ́ ṣe ní ìṣòro? Ẹ̀rọ ẹgbẹ́ ṣe kọ́mọ yìí o. Kí ni pọ́blẹ́mù ẹ̀? At least tó bá ṣe ẹ̀rọ apẹ̀ mi wá sọ fún mi. Obìnrin tí ń gba ẹ̀rọ kú lè ra yín ikú. Ṣé o fẹ́ pa ni? Ẹ lè imagine láì tún ní láti lọ ìwọ 300,000 ní àkáǹtì mi. Ṣé o bá fi ṣiṣẹ́ ìwé yẹn ni? Èyí sí torí pé ó yẹ 300,000 nínú owó ẹ̀. Wọ́n á pè mí wá sọ fún mi ni. Kì í ṣe pé kò máa nà. Bí ṣe ná yẹn kí ìkan mi lọ ṣẹlẹ̀ ńkọ́. Jẹ́ kó rí ẹ̀ kó pé o Fọlá. Fọlá jẹ́ kó rí ẹ̀ kó pé o. Kí ni pọ́blẹ́mù ẹ̀? Mẹ́rin tuntun rẹ̀ pé o fọwọ́ kàn mọ́ o. Àbúrò ẹ̀ ìyá kan náà bàbá kan náà ló bí ẹ̀yin méjèèjì ẹ̀yin méjì yìí ni ẹ pé mẹ́ta. Bọ́lá ti tọ́. Tiffany, kí ló dé? Ẹ káàsán. Kí ló ẹ̀ ń rò? Kò sí nǹkan kan, báwo ni ká sàn? Fine, but kò sí lẹ́wọ́ nílọ tó báyìí. No, kò sí nìkan náà. Èmi kàn ń dànù. Báwo ni ọ̀rẹ́ àtọ̀rẹ́ ṣe máa wà? Ọ̀rẹ́ méjì tó ń sún mọ́ra wọn dáadáa. Tí kan máa wá lọ gba ọkùnrin tó mọ̀pọ̀ rẹ̀ òun like tó máa gbà mọ́ lọ́wọ́. Ta ló gba boyfriend? Kò ń ṣe pé èèyàn gba boyfriend mi bọ̀ mo kàn ń wò ó ni mo rí nínú fíìmù ni. Ó wá ń yà mí lẹ́nu pé báwo ni èèyàn ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó ṣe máa gba ọkùnrin tó mọ̀pọ̀ rẹ̀ like tó dẹ̀ jẹ́ pé true ọ̀rẹ́ yẹn ni o fi meet ọkùnrin yẹn ó dẹ̀ gbá mọ́ lọ́wọ́ ó dá gbogbo ẹ̀rú. Ṣebí fíìmù? Fíìmù ni bọ̀ àwọn nǹkan bẹ́yẹn náà ó mọ̀ kó máa ń ṣẹlẹ̀ lójú ayé. Inú fíìmù òun la ṣe ń wo fíìmù ká lè máa kọ́gbọ́n. Ó understand ni. Ṣùgbọ́n irú wọn téèyàn bá ṣe wọ́n ní ká bẹ́yẹn téèyàn bá pè wọ́n bá kọ́ máa wá sọ pé èèyàn ṣe bí sí wọn. Bẹ́ẹ̀ Ọlọ́run. Báyìí kí n fi tèmi di ẹ lọ́wọ́ àwọn aṣọ yẹn wà ń bẹ́yẹn. Bá mi make sure pé ó fọ dáadáa jọ nítorí Ọlọ́run àwọn white yẹn fọ lọ́tọ̀ má mix gbogbo ẹ̀ pọ̀ mọ́ coloured kó má lọ bó mọ́ra wọn yẹn náà ọṣẹ tí mo fi sí ni kò fi fọ. Sometimes kò dáa kínú ènìyàn kò díjú ó lè mú ẹ ṣìnà nínú ohun tó bá ń ṣe just give it to the Lord. Kò dẹ̀ ní olùmọ̀ràn tó dáa. By that you will get that I can say. This is still surprising and I'm yet to wake up. Yes, mo fẹ́ rí ẹ. Actually, mo gbọ́ pé ìwọ àti Tókẹ́ ọ̀rẹ́ mi. Mo gbọ́ pé ti jọ wà fún bí some few days now. But mo máa wò pé irú nǹkan báyìí mi ò lè believe until tí n bá confirm látọ̀dọ̀ ẹ̀.
mo fẹ́ kí wọ́n fún ara ẹ fi ẹnu ẹ sọ fún mi pé o ti ń date ọ̀rẹ́ mi Tókẹ́. Anyway, mi ò gbé nǹkan tó fẹ́rẹ̀ fún mi. But nevertheless, èmi àti ọ̀fẹ́ rẹ̀. Fine, we've been friends for long, and àti bàtà tí ń sọ̀rọ̀, mo toast kó lè sọ fún mi bó fẹ́ máa wò. Títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí, ó tí ì lọ tọ́nà. So, ó ní ìkọ̀kọ̀ tí o ní láti understand. Fún gbogbo nǹkan láyé, sábàbí rẹ̀. Ọlọ́run kò fi ẹ́ ṣe sábàbí láti jẹ́ kí ọmọ tí mo fẹ́. Yes, ọ̀rẹ́ ẹ̀yẹ ni tí Ọlọ́run gbọ̀ fún mi. Tó ní ìfẹ́ kò fi ṣèbínú ara. Jẹ́ ká kúrò gbà pé bọ́lá ò ṣe kọ́. Sórí, mo fẹ́ kó mọ̀ pé ọ̀rẹ́ sì lè ní àti ẹ̀ma jẹ́ and whatever help tó bá gbà just tell me. Okay. Ọlọ́run fi mi ṣe sábàbí fún ìwọ láti pàdé Tókẹ́. Okay. Kí ni kí wọ́n fẹ́? Èyí. Kí wọ́n bí lónìí? A ní ọlá bínú kó lé tó yẹn. Fẹ́yìn. Ó rí pé mi ìwà aṣọ wọn mo ti sọ fún un tí bí mo dẹ̀ ṣe ń lọ yìí ó dálé pátá kí n tó dé mi lè méèkì ẹ̀ òun náà mọ̀ wọ́n gbàṣọ wá nílé ta wà. Ẹjọ́ kí la lè ṣe fún un. Actually bàtà ń bọ̀ a rí mọ́tò kan ní along the road Ìkẹjà wọ́n pààkì sílẹ̀. Ìgbà tá a bá ṣàṣù ní mọ́tò yẹn àwọn ará àwọn dọ́kúmẹ̀ntì àrí náà ó belong sínú ilé. Ẹ rí mọ́tò kan ẹ stash inú ẹ̀ address tẹ wá rí náà ó belong sínú ilé. Àwọn orúkọ tó wà ní ara dọ́kúmẹ̀ntì Fọlárọ̀gbà. Fọlárọ̀gbà that's my son ọmọ mi nìyẹn. Ẹ̀gbọ́n mi ló sọ̀rọ̀ yẹn kí ló ṣẹlẹ̀. Actually na ṣe rí nígbà tí àwọn súnmọ́ mọ́tò yẹn fún àbá Fọlárọ̀gbà ọ̀rọ̀ fẹ́ pé kì òkú ẹ̀ lápá. Pátápátá wọ́n ṣe kí ni ẹni sùúrù ọ̀rẹ́ stop ọmọ mi kí ló ní ẹni Mami, bí bá ilẹ̀ ṣe wà. Ìgbà tẹ́gùn ṣàyé mi. Ṣé ẹ ti rẹ́dí láti jẹun? Ìtì rẹ̀ jù. Ìjọ ìkíní. Ó wà òkè. Ẹ̀ṣọ́ ṣó tutù ni. Ebi ti ń pa èmi, mo fẹ́ lọ jẹun. Tẹ́ bá ti rẹ́dí láti jẹun kẹ́ kí n mọ̀. Lọ jẹun jẹ. Ẹ ká sọ. Bàbá mi ẹ ká san o. Pẹ̀lẹ́ o. Ẹ jọ. Láti state CID ni ṣe rí bí ẹ ṣe ń wò wáyé tẹ̀lé mú yẹn la jẹ́ ẹ fọkàn balẹ̀ kò sí nǹkan mi fi ìfowópamọ́ agangan wa bìí ọ. Okay. Èmi ní Ìfìyìnfolúwa.
Màmá, nǹkan tí ẹnìkejì mi gbìyànjú láti sọ òun ni pé wọ́n ní Mr. Fọlárọ̀gbà Ọ̀tẹ́dọ́lá ó jáde láyé. So nínú àwọn ìwádìí tí a ṣe a rí wípé ọmọ yín mọ̀ nípa ikú. Èmi mọ̀ nípa ikú Rọ̀gbà. Mama ẹjọ ẹ wọ madam this way. Má bí ewu ẹ má èkó rò ká dùn yín. Mama ẹ má wọ ẹ wo. ṣé ẹsẹ̀ tó tọ̀ síbi tó sùn sí mi tọ̀ síbi tá à ń sùn sí. bí mi bá gbọ́n mi gan máa yà sí mi máa wọlé wá kó nǹkan ṣé inú tọ́lẹ̀tì òṣì tí ìdùn tí wọ́n ẹni kí lọ láti mi sí kí lọ kó dísìsì bẹ̀ ó fẹ́ sùn ọwọ́ pítọ̀ ẹ̀ sí nígbà ìbò lè rí mi sùn bẹ̀ ó yí ẹ jọlá gbígbẹ́ yóò wá o tó bá máa gbọ́n mi máa ṣe sí nígbà tó bá fẹ́ sùn sùn rẹ̀ fọwọ́ yẹn fún àtọ̀ yẹn báyìí ó lè sùn bẹ̀ ó yí ẹ. It isn't funny. I'm telling you, it isn't funny. Like, are you telling me he's gone? Àtúnjẹun bí lọ́n pọ̀ ṣe ọ̀gbọ́jà fún ẹnu sẹ́yà olóńgbò mú. Ìbànújẹ́ ayérayé ni o. Níbo lẹ fẹ́ kí kó fojú sí náà? I don't know. Níbo lẹ fẹ́ kó fojú sí o? Suspect. Bàríkà lè ní gbé. Suspect, suspect. It's happening here. I want to know. Ṣé ní àbíwá bí gbogbo wa ní òun? Aṣọ ọrùn ẹnu. Ọrùn ò tí ò dùn. Abẹ́ni tó pọ̀ ẹ̀kọ́ ti dájú ẹ̀kọ́ ti kéré wọlé. Àbáwọn ọ̀rẹ́ tó fẹ́ sí mẹ́. láti jẹta. Àbí ta ni gangan àbí tó fẹ́ gbá spiriti ara ẹ̀ ló bá dúró ṣe gbogbo bí kọ̀dọ̀ ni. Láàrin èrò àwọn ara wa àti wọlé àti máa gbé nǹkan sẹ́yìn. I don't know, wake me up. Suspect. This is bad, this is deep, this is touching, no. Suspect. Princess Adébísí ó tún gbèdé o, èyí ga o, ó yọ mí lójú mi o. Suspect. Ó kú iṣẹ́ ọpọlọ o. Suspect. Up and know what is happening here. Suspect. I don't know, it's the suspect. Gaga mo fẹ́. Suspect. It's happening here. I want to know. Ṣé mi ni àbí wá àbí gbogbo wa ni o? Suspect. Sometimes kò dáa kínú ènìyàn kò díjú. Ó lè mú ẹ ṣìnà. Nínú ohun tó bá ń ṣe, just give it to the Lord. Ẹ má bínú sá, mo kàn fẹ́ clarify one or two things. Mi mọ àwọn nǹkan kan tẹ́ rí, kí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀. Ibi tí mo lọ ni pé ẹ mọ àwọn boys ń sìn, ẹ mọ bí kan wà ní bad gang, nǹkan ti join, nǹkan ti fi ọwọ́ sí nǹkan tí ó yẹ kó fọwọ́ sí. So I don't know bí ẹ rí any behaviour tó jọ bẹ́ẹ̀ pé èèyàn ń wúwà kan tí ó tọ́ tí ó yẹ. If I can get you right, mo ò tí ẹ wà rí ọmọ mi nínú ẹgbẹ́ kẹgbẹ́ kankan. Nígbà tó lọ sí school mi ò bá lọ síléèwé. Ṣùgbọ́n mi gbọ́ any bad report about him tó fi jáde. You understand? I'm with you, sir. The only thing tó máa ń bá ní ìdòwò máa sọ fún mi and the show second. Lè láwọn lọ sí club kò sí moment ẹ̀ tí mi mọ̀.
ìjọ mi ó lè jẹ́ pé nílé mi náà máa fi ṣe club wọn jọ náà lọ ó lè jẹ́ ìta gbangba it's okay by me tó pé mi ò fi kó kẹ́gbẹ́kẹ́gbẹ́ ṣùgbọ́n pé tí tọ́mọ ẹ bá ń bá àwọn kan tí ìrìn wọn ò mọ́ tó bá ń bá wọn rìn by style wàá rí ẹyọ kan àbí méjì tí ò ní láìkí attitude wọn there's nothing like that. èmi tí mo dẹ̀ jẹ́ bàbá ẹ̀ ní mi ò rò pé mo bẹ́ẹ̀ ní kankan pa business pọ̀ business lọ́n fi lé mi lọ́wọ́ one man business ni mo ṣe lọ́n dẹ̀ fi àgbàríkà sí pọ̀ tí mo dẹ̀ ń fi owó mi ṣe àánú. Now how come ibi tẹ́lẹ̀ tí wà ní òye mi débi tó yẹ pé doctor confirmed it pé wọ́n fi kankan di ní mọ́tò yẹn tó fi resource kú ni. Brother, níṣẹ́ láti ṣe o níṣẹ́ láti ṣe ọlọ́run àwọn ìlọ́wọ́. Amen. I want to know the root of this case. Ẹ̀sà ẹjọ́ ṣé a lè rí àwọn madam ẹ fẹ́ fi ọ̀rọ̀ kan méjì kan fún mi. You are free anytime. Anytime you are free. From time to time. Suspect. What is happening here? I want to know. Shame ni abi fíye abẹ́ta kò ní lọ́wọ́ àwọn ọlọ́pàá ara ìlú wa àkè ṣọ̀tà rẹ̀ a lè ṣe bí gbàmọ́ ẹ̀ ló kó màmá rẹ̀ jẹ́wọ́ tó bá jẹ́wọ́ ó máa ràn wá lọ́wọ́ ó máa ràn gbàmọ́ ẹ̀ náà lọ́wọ́ àbí ṣé bó ṣe ń san punishment bó láì jẹ́wọ́ náà. Jẹ́wọ́ kó tó bá mọ̀ pa òun ṣàlàyé ó pàdé sọ fún gbogbo ayé yẹ kó lè sọ fún mi wọ́n dẹ̀ sọ báyìí pé tó bá ti jẹ́wọ́ ó máa ṣàánú mi ọkọ mi jẹ́wọ́ ṣùgbọ́n. Grandma, mo fẹ́ sọ ọkọ. Dára sí mi kọ́. How's school? Ó wà ní school. Ṣé kò tí mo gba gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀? Mo sọ nǹkan fún ọ. Mo sọ fún ọ. Ẹ sọ fún ọ. Grandma mi fẹ́ kí Dára sí mi mú gba gbogbo nǹkan tó ń wà lẹ́yìn. Mi fẹ́ kẹ́ sọ fún. Kò wọ́n mi náà láti sọ fún. Àmọ́ gbà tí wọ́n kọ̀ sí tó takú tó ní kò jẹ́wọ́ tó jẹ́wọ́ tọ́jọ́ ń lọ sí ìgbà wo ni ò ní gbọ́ báwo lọ ò ní rìn ọkọ mi ṣàánú mi. Èmi ò mọ kankan pa ẹ̀ o. Mi mọ. Fílẹ̀ ọ́fíìsà 5 minutes so kò lè tán náà padà. ọ̀gá ọlọ́pàá ẹjọ́ mami. ó dẹ̀ ló tọ́jú onímọ̀ mi dára ó dẹ̀ má dẹ́ mi légbodò wọ́n láfíà nílá láfíà tẹ̀lé náà. Time to pay. You are my alma. Inú ọkọ̀ ẹ má dá mi padà. Ẹjọ́ ẹjẹ́ máa lọ lé. Ẹjẹ́ máa bá grandma lọ lé. I don't care what they say. Inú ọkọ̀. ọ̀hún èmi fọ́ fún ọ ẹ̀ṣá ọmọ mo láì nǹkan tó ṣe ọlọ́run mi ní parọ́ fún ẹ nígbà gbọ́ pé ọ̀rẹ́ rẹ bla boyfriend ẹ ó lè mú kúrò lẹ̀ ọmọ olúwo la fẹ́ láwùjọ mi ẹ fẹ́ dá fún ẹ 15 years òtún ti bọ́ọ̀tọ̀ ti ṣáyé ò ṣara gírí ọ̀ní mọ̀ pọ̀ lọ síbi kankan 20 years pé ọmọ àwọn ẹgbẹ́ mi ti
àwọn ẹni mo ti gún paláyé mi mo ṣe títí mo fẹ́ gún ìyá mi díẹ̀ ló kú bọ̀ kò yẹ ló ṣe tó ló ṣe bí bọ̀tì inú kí la wà tí o wà ṣá ojú ẹ̀ kójú ẹ̀ kílẹ̀ o ti yẹ àtúwájú ẹ̀ dáadáa mo láìwé mu kúrò lórí burúkú lọ́wọ́ ọkùnrin ẹ̀ mẹ́ wọ́n máa fẹ́ ṣe bíi pé ọ̀rọ̀ ọjẹ́ kankan bọ̀ká obìnrin pé ká ṣe kí ni ká yẹ mọ̀ pé kò yí sí ìdè kò ìnà ìná yìí sí o tí mo fi wà ń bí báyìí ọmọ ìyá mi kí ló ń ṣe é tó ó lọ ń ké mo lọ lélẹ́yìí ọlọ́run 15 years aṣojú ẹ̀ àtúnṣe kí ni wàá gbẹ́jẹ̀ sọ̀hún wá owó jà ọmọ eléyìí lọ́wọ́ mo fọ́ ò ń ké òjọ́lá pé bẹ́ẹ̀ bí o sì bí á ti gún ẹ wàá lè ṣojú ẹ mẹ́rin kò yí ẹ. Èkó ló ń pè bí. Àti tí a bẹ̀rẹ̀ tí ẹ kọ́lẹ̀ ṣé ẹ ṣúọ̀ ṣé kìí ṣe pé bóyá ẹ kàn ń try láti fírèmù kankan fún àkàlẹ̀ rí nǹkan kan ṣe ṣọ́ ọgbọ̀n nǹkan tẹ́ ń sọ yìí. rárá sá ọ̀gá ọlọ́pàá gbogbo nǹkan tí mo kọ sílẹ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ló ṣe rí I'm very sure mo wà very sure pé Fìyìn ló pa Fọlárọ̀gbà Ọ̀tẹ́dọ́lá she killed him out of jealousy I'm very sure òun ló pa. ọlọ́pàá náà you ask her out ó ti sọ pé ò gbà ó dẹ̀ mú wọn ó dẹ̀ wá ti torí ẹ̀ lọ pa out of jealousy ó dẹ̀ pa just like that láì ṣe rán. ẹ̀yin jẹ́ òsì ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀bẹ̀rù Ọlọ́run ọ̀gá ọlọ́pàá ẹ jẹ́ kí n sọ pé Fìyìn mú ẹni tí ń pa okùn bọ̀bọ̀ yìí o jẹ́ kí n sọ ọ̀rọ̀ jọ torí Ọlọ́run Fìyìn mú ẹni tí ń pa okùn bọ̀bọ̀ yìí ilé ẹ̀jẹ̀ ká fìyà jẹ aláìṣẹ̀ irọ́ ni wọ́n ń pa mọ́ Fìyìn ò lè pààyàn. ẹ jọ̀ọ́ sísítà gbogbo ntẹ ẹ sọ yìí àti ntẹ kọ sílẹ̀ ẹ jọ̀ọ́ tọ́rọ̀ ẹ bá délé ẹjọ́ tá a bá pè yín jẹ lè yọjú sọ aládùn wá dìbò ẹ̀yìn àwọn kan tẹ sọ. ok sir tí bá wà around máa wá. babe Fìyìn ló pa ọgọ́ ọlọ́pàá I'm very very sure of that òun ló pa babe we are together. We are together. Yeah, we are together. Okay, ó sọ pé a máa jọ wá. ẹ ṣú ọ̀pẹ máa wá. a ní láti fight ọgọ́ ọlọ́pàá ẹ̀wọ̀ ẹni tó bá pààyàn pípa nìyẹn máa pa. Okay. ẹ ṣe sà you shut up baby come and hear us. Suspect is happening here. I want to know. Ṣé mi ni àbí wá àbí gbogbo wa ni o. Kò yé mi mọ́ o. Ohun tó ń ṣẹlẹ̀. I don't even know how to explain it. Ṣùgbọ́n ó yé wọ Ọlọ́run. Níbi tó gbà wá mi ò mọ̀. wọ́n ní housemaid wọn ni kó máa ń bá wọn ṣiṣẹ́ nínú ilé bákanbákan wọn wà mọ́ láti kálí gbọ̀rọ̀ lẹ́nu. èmi ni mo máa ń bá àwọn àti Fẹ̀yìn fọ aṣọ ẹ̀sọ́ ọjọ́ kan ló wá bí mi pé téèyàn bá gba ọkọ àwọn ni pé táwọn bá ṣe ìkà fún ènìyàn tó ṣe bí kò bá rí. mo mọ̀ pé suspect yẹn mo mọ̀ pé bàbá ńlá criminal ni ẹ gba statement ẹ. Suspect. I don't know who is the suspect. Gangan mo fẹ́. Suspect. What is happening here? I want to know. Ṣé mi ni àbí wá àbí gbogbo wa ni o. bó títọ́rọ̀ náà fi wá rí báyìí mi ò wò tẹ́sẹ́bọ́dì tó lè pè mí pé ọgọ́gọ́gọ́ tó ti mú ọ lọ ilẹ̀ bá ti pè mí. báwo ló ṣe máa sọ pọ́ǹtì mi ìpààyàn ṣọ́ọ́rọ̀ ọ̀bẹ lọ́wọ́ wọn ṣọ́ọ́rọ̀ ṣe àbí. bí kékeré mo pè. same question tèmi gan béèrè mi pé ṣó lè pààyàn. àmọ́ ìgbà tí a máa wo circumstances tó surround the issue yìí ó fẹ́ máa fún mi náà ní doubt pé kí ni fẹ́ gbọ́n mi pààyàn. tó ń sọ pé ó ní kò láìkì ẹni tí bàbá yẹn ń fẹ́ so a lè sọ. ọsọ yẹn pé ó jẹ kí ní kan yẹn kí ló wà ní oṣù tí ó sì ní ọjọ́. ẹ bá mi bí. nítòótọ́ ni rọ̀gbà dà
ló ṣe ohun tí ó dáa àmọ́ Ọlọ́run dẹ̀ ti dùn ọmọ tèmi nú ó ti fẹ́ lò mí ìrọ́pò rọgbà tó tún dáa jùlọ tó tún lówó lọ́wọ́ jùlọ ẹ sọ fún mi. kí ni wọ́n wá tóbi wọ́n ní kílẹ̀ ta ló ń jowó kí ni mi. ẹ wo grandma ẹyin dúró ní ẹ ní stress ti ẹ má worry ọ̀rọ̀ yóò sọ̀rọ̀. ṣe ìsílẹ̀ ti kọ́ mi báyìí sí wàhálà máa níyànjú. ẹ ṣe àpọ̀kan yín balẹ̀. ṣé inú gbọ́kàn lè jẹ́ inú ilé tó bẹ́ẹ̀ yẹn. inú ènìyàn kò díjú ó lè mú ẹ ṣìnà nínú ohun tó bá ń ṣe just give it to the Lord. ẹ mà láyà o ẹlẹ́yà gidi gan o ìkàdé nìyí lẹ́yìn ìgbà tí ọmọ yín tó pa ọmọ wa tó pa ọmọ mi fọlọ́rọ̀ gbà ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ń bọ̀ bí báyìí ẹni ibi dẹ̀ nìyí màmá yìí ṣé rí ọmọ yín yẹn ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀wọ̀n ló máa kú sí o ẹ̀wọ̀n ọmọ yín máa pa sí. ẹ̀yin ló sọ pé ẹ̀ ń bèrè náà ẹ̀ láyà gan ẹ̀ ní àyà ọmọ yẹn pa ọmọ mi ẹ wá kẹsẹ̀kẹsẹ̀ ẹ gbéra ẹ dúró àlọ́wọ́ ló ń tẹ́ fẹ́ ṣe fún ẹni tí ẹ tún pa ìyá ẹ jẹ ẹ dá mi lọ tó bá ṣe pé ọkùnrin bíi tèmi wà nínú ẹ̀mí ìtẹ́wọ́ àbí tẹ́ bá jẹ́ ọkùnrin tẹ́yìn wà nílé tẹ́ bá padà rí wọn tó bá dé ilé ẹ̀ka náà mo wá fi ọlọ́run bá bẹ̀yìn mo ṣe wò yín àwọn méjì tí wọ́n bí yín mo fi ẹlẹ́dàá wọn bẹ̀yìn ẹ dìde bẹ́ẹ̀ ṣe wọn ká máa lọlé. iṣẹ́ àlùmí fún mi ṣe gbígbà. mo ní ká ẹ dìde. ẹni tó ṣí géètì fún yín náà ó máa rí rẹ̀. màá bá kọ́ mọ́ yọ. ẹ̀yin ò dé burúkú yìí ó ń fún. That's right. níbo lẹ fẹ́ kó bí kó fojú sí náà I don't know níbo lẹ fẹ́ kó fojú sí o. I don't know suspect gangan mo fẹ́ suspect happening here I want to know èmi ni àbí wá àbí gbogbo wa ní ṣálágbọ̀rọ̀ dùn ní ṣàánú mi abẹ́ni tó kàn gbọ́ngàn. irú àkóbá ò lè lè báyìí rí ẹ̀ṣẹ̀ tí mi mọ wọ́n tí mi mẹ́sẹ̀ mo fẹ́ kúrò bíbá. òbẹ́bí olóyè burúkú ni ẹ ṣá ó yá wẹ̀rẹ̀ ṣá olóyè tí gbọ́ wẹ̀rẹ̀ ẹ̀dí tó bí ò jẹ́ kí n sùn wà á jẹ́ ń lórí ẹ̀ kí ni problem ẹ̀ náà. mi èmi ni sọ̀rọ̀ mọ́ ni. ó lè sọ ọ̀rọ̀ tó bá ń kú ẹlẹ́nu wẹ̀rẹ̀ ń ṣe ṣá ọ̀rọ̀ já wa síbí yìí àtúngbò ẹ̀mí à ń ṣe pé kíní kan ó já wẹ̀rẹ̀ ni. ọ̀rọ̀ àti ìrìnàjò tún gbóhùn ẹ̀ jẹ́ gbóhùn já ẹ̀ máa sọ̀rọ̀ dúkìá pàápàá sí ẹ. ó jẹ́ wẹ̀rẹ̀ ṣàwọn ìkọjá kéèké. ọmọ ọdún tó ń pè mí ṣá yájú mẹ́ má yẹ ń gbọ́ bí ẹ̀. ráyè sọ̀rọ̀ mi dáadáa ibi ti dùn máa wà ibi ti dilé fáwọn wàá tún jáde máa tún padà wá síbí náà ni. níbi tó gbà wá mi ò mọ̀ o níbi tó máa parí sí mi ò mọ̀ but I need someone to wake me up. Yeah, wake me up. I need to wake up and know what is happening here. mo rí pé ẹjọ́ yìí ti wà
ṣé ọ̀pọ̀ ìyá ẹ ká mú ọ̀rọ̀ mú ká tètè bá tẹ́ ń tètè àwọn ará ta ṣùgbọ́n ìdí tá a ṣe máa rí ni pé ọmọ yín ẹ̀mí láti máa bá a bá sọ̀rọ̀ kó jẹ́wọ́ fún wa tó bá jẹ́wọ́ fún wa gbogbo yẹn la máa mú nǹkan tá a máa ṣe tó rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn tó wà lẹ́yìn oṣù kékeré o kì í ṣe kéèsì kékeré rárá ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn ẹni tẹ̀yìn jọ ń ṣe kéèsì papọ̀ yìí èèyàn ńlá ni wọ́n lù yìí o àwọn Ọ̀tẹ́dọ́lá family ẹ mọ̀ pé èèyàn ńlá ni wọ́n tí wọ́n strong gan nílùú yìí. ṣe rí gbogbo ìwádìí wa tí a ṣe ó jẹ́ ká mọ̀ wípé ọmọ yín ó jẹ̀bi gbogbo ẹ̀sùn tí a fi kàn àti wípé gbogbo ọ̀rọ̀ yìí orí ẹ̀ ló fì sí a dẹ̀ ti ń bá a sọ̀rọ̀ ó kọ̀ kò jẹ́wọ́ àwa ní bóyá tá a bá bá yín bóyá tẹ́yìn náà bá dé àgọ́ wa tẹ́ bá bá a bá sọ̀rọ̀ bóyá lè jẹ́wọ́ fẹ́yìn. ẹ gbà mí ẹra mi kalẹ̀ bí ò lẹ́ni kọ̀ọ̀kan àfọlọ́hún àfàwọn ọmọ méjì tipẹ́tipẹ́ níyàwó dídà wọ́n lẹ̀. kò jù bẹ́ẹ̀ lọ bàtí ò jẹ́wọ́. Kí ká ṣe bó la máa gbà. ní lọ́rọ̀ tí mo fẹ́ sọ. sọ tó bá jẹ́ tó lè rẹ́ pa ni sọ. ẹ sọ̀rọ̀. Bọ́dá yẹn useless gan. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà kan tí mo wáṣẹ́ lọ sí ọ́fíìsì wọn. Àwọn náà sọ fún mi pé kí n wá pé kí n submit àwọn credentials mi kan máa bá mi gẹ́ẹ̀tì ṣe. Nígbà tí mo yẹ wọlé ọ́fíìsì yẹn. Báwo dẹ̀ ni sí mi ẹ̀kọ́? Mo ti kọ fún pé wọ́n sọ pé ìjọba sọ pé. Okay, better answer this. I'm sorry. Ló ṣe ẹ̀rọ ní ìṣòro. Bí wọ́n ṣe fi kọ́ bá mi lájọṣepọ̀ nìyẹn. Ṣé àwọn yìí? Àwọn ní ìfìfẹ́ ẹ̀wọ̀n ẹ̀mọ́tẹ̀. Ok, ìgbà rí pé ó ṣe nǹkan ẹ̀ ló ṣe pa. Ìgbà tí mo dé ẹ̀gbọ́n dúró lẹ́yìn. Màmá bọ̀ wáì tó ṣe nǹkan bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n jẹ́ owó tilẹ̀ ètò ẹ̀ bá mi fàájì mi sílẹ̀. Ìgbà tí mo délé lọ́jọ́ kan tí àǹtí mi sọ pé singa ìgbójú àwọn pé after tí wọ́n promise of marriage kò fi wọ́n sílẹ̀ lọ fẹ́ ọ̀rẹ́ wọn bí mo yẹ rí picture ẹ̀ mọ́ ẹ pé same man ẹ̀ náà ni wọ́n á gbé kò lè ṣe irú kan bẹ́ẹ̀ sí mi kó lọ scott free kó tún ṣe irú kan bẹ́ẹ̀ sẹ́kọ̀ọ́ mi pé ṣé wọ́n rọ́wọ́ sí wa ni èmi ní láìka tí mi gbọ́ bọ́ wọ́n lọ bá wọn kọ́ sí school wa wá lọ fún wọn kọ́ mi dá sẹ́ríà fún wọn mi kọ́ máa kú. Sèrí àtàwọn lọ́fẹ́ dá fún ikú àbí. Mo kàn ní kó má mi mọ́ ní mi ìjọ pé àwọn oṣù ìdájọ́ lọ́wọ́ rẹ̀ oní kó má mi mọ́. Mo lè bá nìyẹn dẹ̀. Ọgbẹ́ o, irọ́ mi ò pa lọ rí o. Màmá ẹ ní sọ̀rọ̀ arábìnrin àwọn cultist school yìí báwo ni a ṣe lè rí wọn. Àwọn yìí ìjẹ́ bá mi fẹ́ wọ́n mi sílẹ̀ máa yẹ kó lọ sí kọ́tù ìjọ àwọn ọmọ kọ̀ọ̀kan ń pa ẹ̀jẹ̀ bá mi fi wọ́n sílẹ̀. Destiny ẹ̀ wọn láti arrest ẹ̀. Màmá kò sí ṣíṣe kò sáì ṣe madam. Ẹ̀jẹ̀ máa ti mú mi lọ. Ó yà kí wọ́n bá ta ẹ̀jẹ̀ tí kò sí pọ́blẹ́mù ṣe ti gbọ́. Ẹ má wọrí ẹ̀ kúrò tí ń sẹ́. Ọdún èdè kó bá mi. Ló pàrọ̀ gbà. Ló lọ. Má mi ní ìmọ̀ ṣe.
Mi lè rán dára sí mi ní irúṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Àwọn ọlọ́pàá náà ti sọ fún mi. Ìgbà tó sọ fún mi gan-an, àyà mi já. Ìyẹn ọ̀dọ́ sọ. Wọ́n ti sọ pé wọ́n máa release mi. So, ẹ̀jẹ̀ kan tó bá ti fi mí sílẹ̀, a máa fight fún náà. A máa fight fún ni máa. Wọ́n máa gbà ní ọmọ ẹgbẹ́ tó bá dá mú. Tó mú tèèdè pọ̀ mú tí wọ́n ò pa á. Ó dára sí mi. Ẹjọ́ pààyàn ní gbogbo káàkiri. Ìgbọ́ kìíní jẹ́ mọ́dírà kéèsì. Mọ́dà kéèsì. Ẹjọ́ èèyàn tó pààyàn. Àwọn ọlọ́pàá yóò sọ pé wọ́n ní mọ́dírà kéèsì ni mọ́dírà kéèsì. Wọ́n á ní kí ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀kọ́ tó lé. Ẹ wo máa mi ẹ má sunkún mọ́. Ìgbé kẹsàn-án. Ẹ jẹ́ ká máa pray, ká máa gbàdúrà. Máa gbàdúrà. Tèmi náà bá jáde àbí tí bá lè sá síbẹ̀. Ní sùúrù ẹ jẹ́ kí bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọ̀gá yọ. Ní sùúrù náà. Ẹ dìde sí ẹ. Ojú kòkòrò dá kò dá ojú kòkòrò dá kò lórúkọ méjì o. Ó lè rọ́ọ̀lì lọ́gọ́dún àrèmábọ̀ kíákíá. Ó lè rọ́ọ̀lì lọ́sìrì àjò àlọ́mọ́ àpàdà wá. Ó lè rọ́ọ̀lì lọ́gọ́dún àrèmábọ̀ kíákíá. Ó lè rọ́ọ̀lì lọ́sìrì àjò àlọ́mọ́ àpàdà. Ó gbọ́dọ̀ ní discipline o nínú ohun gbogbo tí ó bá ń ṣe. Pàtàkì jùlọ lọ́rọ̀ obìnrin tàbọ̀rọ̀ ọkùnrin ó ṣe pàtàkì o. Ó lè rán ni lọ sọ́run o unprepared kí ló fẹ́ sọ. Ó jẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi o torí wípé what goes around come around. Ó lè rán ni lọ sọ́run àrèmábọ̀ kíákíá. Ó lè rán ni lọ sí ìrìn àjò àlọ́mọ́ àpàdà wá. Ó lè rán ni lọ sọ́run àrèmábọ̀ kíákíá. Ó lè rán ni lọ sí ìrìn àjò àlọ́mọ́ àpàdà. Nígbà mìíràn ó gbọ̀ngbọ̀n you don't have to act the way you feel. Tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà mìíràn ohun tó dára púpọ̀ ló máa bàjẹ́ o. O ní láti ní àmúmọ̀ra o kò fọgbọ́n ṣohun gbogbo nínú ayé yìí o. Torí pé tó bá ṣẹlẹ̀ tán o lè fi ẹ̀mí rẹ di ọ̀rẹ́ mi o gbọ̀ngbọ̀ o. Ó lè rán ni lọ́gọ́dún àrèmábọ̀ kíákíá. Ó lè rán ni lọ sí ìrìn àjò àlọ́mọ́ àpàdà wá. Ó lè rán ni lọ́gọ́dún àrèmábọ̀ kíákíá. Ó lè rán ni lọ sí ìrìn àjò.